Africa Content TV. Ọ̀kẹ̀rẹ̀ ìlú Ṣakí. Èjì lọ́lọ́ yẹn ọmọ Bùsàdì bí tí wọ́n pè Kánjíǹsì. Láláàfin máa ń pè mí ní pé ọmọ bàbá ni mí, màá ló ọmọ bàbá lẹ́yìn náà. Torí ìyá àti iná ọmọ bàbá ni. Tí wọ́n máa ń kí Abímbọ́lá Akeem Ọwádé ẹlọ́wà tí wọ́n bá ń kí orúkọ tó máa ń fi ń kí mi ń dákọ̀ orúkọ bàbá náà ni àbẹ́ ẹ̀kọ́ jẹ̀ yẹn ọ̀yọ́ sórúkọ bàbá ni àbí orúkọ bàbá kọ́ so ẹnìkan ò lè sọ fáwọn Ṣakí pé ọmọ bàbá ni wá. Ẹ ti gbọ́dọ̀ tún sọ yẹn ṣe rí bákan náà lájọ wà, we are together. Àwọn èèyàn ní pé àwọn èèyàn ti sọ̀rọ̀ sí mi lẹ́nu àná sí ìhù ìyẹn mo ṣe ń sọ nǹkan tí mo ń sọ yẹn. Àwọn kan tó ròyè tí wọn ò ní mọ̀ tí wọn mọ nǹkan tó ń ṣe wọ́n ní Ọ̀kẹ́rẹ́ ti máa lọ pàdé Aláàfin lọ́nà kò yé wọn ní o bàbá tó bí Aláàfin ló bí bàbá tiwa ọ̀rọ̀ yàn. I can go storyline, history line. Ọ̀rọ̀ yàn. Kábíyèsí bàbá. Ìgbà tí ọ̀rọ̀ yàn lọ sí ọ̀dọ̀ Onísàbẹ̀. Ọ̀rọ̀ yàn is a very strong-hearted guy. Ó dẹ̀ fi pé àwọn tó ti fi ìyà jẹ àwọn bàbá àwọn ọmọ gbọdọ̀ ń gbà òun á fi àjẹ wọn padà. Ó lọ sọ́dọ̀ Onísàbẹ̀ ní kó wá sí ilé Ògún. Ilé Ògún náà ń pè Ṣakí ńgbà yẹn kì í ṣe Ṣakí. Kò yé àwọn èèyàn. Afẹ́ kí ẹjẹ́ kó yé wọn. Ṣakí àtọ̀yọ́ kan náà ni wà. Ọmọ ìyá lájọ́ òun ọ̀gbọ́n ọmọ ìyá lẹ́lẹ́dọ̀ òun ọmọdé. Gbogbo ọba tí ń bẹ lókè ògùn ló lọ Aláàfin ló ní gbogbo ọba tí ń bẹ lókè ògùn. Ni wọ́n fi sọ f'Aláàfin lágbà ọba déédéé lu èbò Àkànní. Ọ̀rọ̀ yàn wá sí Ṣakí, ó wá sílé o. Àwọn bàbá wa sọ fún pé ọ̀nà yẹn jì má dára ẹ̀ láàmú, má lọ gbogbo ibi tó fẹ́ lọ yẹn. Ọ̀rọ̀ ẹ̀ nínú òdo. Ẹ mọ̀ pé ìyá ọ̀ràn yàn ìbàrùbá ni o, àwọn bàrùtí yìí ni o. Ó wá lọ sí Bàrùtù. Kábíyèsí
ẹ lọ research nǹkan tí mo sọ. Ó wà lọ Barutin. Ìgbà tó dé Barutin, Ọ̀yọ́ ń tẹ ìlú káàkiri ni. Ọ̀yọ́, the first city tó yọ tẹ̀. Ẹ dàgbẹ́ máa gbọ́ mi, ẹ máa gbọ́ mi o. Mo mọ̀ pé màá padà rí gílẹ̀ǹgbẹ̀ social media tó máa fẹ́ ṣe. The first city was Ọ̀yọ́ Òkúta. Ọ̀yọ́ Òkúta ni wọ́n kọ́kọ́ tẹ̀. Ọ̀yọ́ Òkúta torí ẹja sọ wá tí wọ́n ti tẹ̀ Ọ̀yọ́ Òkúta. Ìgbà tí Ọ̀rànyàn dé ibẹ̀ yẹn, àwọn èèyàn ìyá rẹ̀ wọ́n á bá sọ̀rọ̀ wípé kó má lọ ibi tó fẹ́ lọ yẹn, pé àwọn á fún nílẹ̀ kó dúró sọ́dọ̀ àwọn. Wọ́n dẹ̀ fún nílẹ̀. But you know, he's a very adventurous guy. Hello, find the Ọ̀rànyàn, very adventurous. Torí rubbish history táwọn Ifẹ̀ ń sọ yẹn, ìyẹn ń ṣe history wa. It's not our history. Oòduà, Lámúrúdù, wọn ọ̀rọ̀ látàrí lọ́tọ̀ọ̀run níbo wọ́n ti rubbish history. So, ìgbà tó dé, no, that is not. Thank you. Àwọn èèyàn fi pé why should I stand where you are seated? And I'm standing again. Let them, you know, I'm standing again. Àwọn èèyàn Ọ̀rànyàn, ìyá Ọ̀rànyàn ọmọ Lìkì ní Lìkì ní Benin. Ọmọ Lìkì ní àwọn Yorùbá máa ń pè ní Lìkì. Ìgbà tó wá dé Lìkì yẹn, wọ́n fún nílẹ̀, ó wá jókòó síbẹ̀. Ìyẹn ló ṣe tẹ Ọ̀yọ́ Òkúta. Ìgbà tó tẹ Ọ̀yọ́ Òkúta, it's very adventurous person. Kò fẹ́ bá àwọn ọmọ ìyá rẹ̀ jà. Ìlú yẹn wá ń gbòòrò sí. Ìgbòho, ìgbà tí ìlú yẹn ń gbòòrò sí, kò dẹ̀ fẹ́ bá àwọn ọmọ ìyá rẹ̀ jà. Ó láti move kúrò ńbẹ̀. After ìgbà tó move ló lọ tẹ̀ Ìgbòho. I don't care, you have your own history. Any history yín, but history ti wá. Ohun tó sọ fún wa ni pé ìgbà tó kúrò ní Lìkì, ó wá lọ tẹ Ọ̀yọ́ Òkúta. Wọ́n wà ní Ọ̀yọ́ Òkúta tẹ̀ ń pè ní Ọ̀yọ́lé. Ẹ̀ ń tún pè ní Ọ̀yọ́ Ọ̀rọ̀. Ìgbà tó wá yá, ogun ṣẹlẹ̀. Ogun àwọn Fúlàní ṣẹlẹ̀. Àwọn Fúlàní invade Ọ̀yọ́lé. Aláàfin kúrò ní Ọ̀yọ́lé. Ó padà lọ sí Lìkì. Ṣé ń gbọ́ mi? Ó padà lọ sí Lìkì. Ìgbà tó wá yá, ọ̀dọ̀ oníbodè máa gbọ́ ọ̀rọ̀ yìí o, torí wọ́n lọ́mọ Aláàfin tó wà ń bí. Ìgbà tó kúrò ní Lìkì, ó padà wá sí Ṣakí.
ibi tá a wà yìí ilé ọba ni wọ́n máa ń pè ní Ṣakí, ilé ọba ni wọ́n máa ń pè ibi tí wọ́n ń pè ní ààfin wà o ṣé mọ̀ àbí ẹ̀ mọ̀ ìgbà tí Aláàfin kúrò ní Níkì ibi tó dé sí ni wọ́n ń pè láàfin ó sì wà bẹ́ẹ̀ dì sí ìsídẹ̀ ilé ọba tí wọ́n máa ń pè bí táwà yìí. Ẹ jẹ́ kí wọ́n á sọ nǹkan fún yín. Ọ̀kẹ́rẹ́ Ṣakí pálásì wa kọ́ yìí tẹ́lẹ̀. Ẹ̀yin ọmọ Ṣakí tẹ̀wá bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́. Pálásì Ọ̀kẹ́rẹ́ Ṣakí kọ́ yìí tẹ́lẹ̀. Àwọn Aláàfin tí wọ́n wà ń bí ìkànnù wọn ní ààfin ọwà sàláìsì Ìgbòho ọba Ìgbò ní tó máa ń sin ọba tí nígbò tó ń sin àwọn Aláàfin sí ó wà ń gbogbo àbí bí bóyá ọ̀rọ̀ bọ̀tọ̀ oyé obìnrin tọ́jọba yẹn ọ̀rọ̀ bọ̀tọ̀ Ṣakí ló kú sí ìgbà tó wá kú ní Ṣakí Ọ̀kẹ́rẹ́ yẹn awọ ẹran kan náà fi rápẹ̀ awọ ẹran náà fi rápẹ̀ kú yẹ ìgbà yẹn ìsàlẹ̀ yẹn láwà. I'm going to build an annex of this palace in that place. Ìgbà tí wọ́n gbé ọ̀rọ̀ bọ̀tọ̀ mo rí ọ̀nà níbodè. I have to tell this story. No, I have to say this story. Mo fẹ́ káwọn èèyàn mọ̀ bí òṣìṣẹ́ Ọ̀kẹ́rẹ́ àtàláfẹ́ ṣe wà á gbọ́dọ̀ dálẹ̀. Ọ̀rọ̀ bọ̀tọ̀ wọ́n arápẹ̀ ní awọ ẹran níbi táwà yìí Ọ̀kẹ́rẹ́ fún wọn ní 100 guards kí wọ́n gáàdì Aláàfin lọ sígbó ọba ní Ìgbòho. Unfortunately, when they got to this place that wọ́n débi táwà yìí wọ́n rà bàbá yẹn ó jábọ́ sí ibà ìgbà tó jábọ́ tẹ̀wọ́n gbígbà yẹn gbogbo nǹkan táwọn èèyàn bá ṣe wọ́n á bí fá gbogbo ẹ̀yin tẹ́ bá pèrè ayín lọ́ba tẹ́ pèrè ayín lójòyè ẹ máa bí fá lọ́rọ̀ ẹ ti gbọ́ wọ́n bí Ifá wá sọ pé ibi báyìí ni pálásì gbọ́dọ̀ wà. Ìyẹn ló ń ṣe pé àwọn bàbá kan wà ní ìsàlẹ̀ yẹn tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n sùn sí. Ìgbà tí Fáwá sọ pé bí ni wọ́n gbọ́dọ̀ gbé pálásì wà ó ti jẹ́ pé ibi ni pálásì wà dé ní nìyẹn. Tẹ́nìkan máa ń sọ pé Aláàfin báwo lẹ́sẹ̀ ń ṣe kí kò sí nǹkan táwọn ò lè ṣe pẹ̀lú Aláàfin ọmọ bàbá kan náà jọ ni wá. Níjọ́ kejì àná tí mo lọ sọ́dọ̀ Adéyẹmí mo lọ sọ́dọ̀ bàbá after gbà tí mo ti ṣe coronation mo ti ṣe everything tí mo tó lọ. Bàbá wa ní ká Alidu kí ló dé Alidu ló máa ń pè pé báwo wá látọjọ́ ìlú mo wá kí ní ọ̀nà wá ní kí máa jókòó dájú kò máa sọ the very first day tí mo lọ sọ́dọ̀ bàbá yìí I swear before God and man ó ní Alidu wọ ló jọba Ṣakí. Mo wá sọ fáwọn ará Ọ̀yọ́ ńjọ́ yẹn mo ní bàbá yìí òòṣà ni o
Adéyẹmí alówó lódù bí èrè láìwọlá ọmọ olùkú ewu ibi ọwọ́ lápá ń dẹ̀dẹ̀ àtàndá ní bárẹ́lẹ̀ ìyá ẹ̀kọ́rọ́ ibi ọwọ́ tó lárí ìní gbàwọlé bàbá tó bí encyclopedia àlàtàndá ní gbogbo adúláwọ̀ káfàtà. mo ní òòsà ni bàbá yìí o bàbá ní alibiwo wà látọjọ́ yìí mọ́ bàbá mo ní ọmọ yín ni mí mo ń sẹ́rí inú ilé ta wà yìí mo lájọ níní ẹ̀yin olóyè tẹ́ bá wà ń bẹ̀jẹ̀ ọ̀yẹ̀ kẹrin rántí o mo nínú ilé yìí àjọ níní mo lé mi gangan ọmọ Ọ̀làká Olókùta ni mí torí pé ìyá mi Ọ̀làká Olókùta ni mo ní ọmọ Wálé ni mí. Màá bẹ ẹ̀yin Ọ̀yọ́ ẹ dákun ẹ bá wa súnmọ́ bàbá yìí dáadáa ẹ dákun ẹ bá wa súnmọ́ Ọlọ́run ti gbé sípò àgbà ọmọdé ni ẹ súnmọ́ ẹ má dalẹ̀ o ẹni bá dalẹ̀ abálẹ̀ lẹ́ ní o ẹni bá dalẹ̀ abálẹ̀ lónìí. Kábíyèsí gbogbo Ṣakí kí yín inú gbogbo Ṣakí dùn fẹ́ wá sí Ṣakí ẹ ṣeun gangan mo dúpẹ́ lọ́wọ́ yín. Fìdítì mi ní sọ̀rọ̀ tiẹ̀ sí. Ọ̀rọ̀ ọjọ́ mi ní aláìlúwà ọba ọ̀kẹ̀rẹ̀. Ọmọ mi ní Onífìdítì nígbà tí Aláàfin bẹ̀ wá ní Ọ̀wẹ́ ìjà ogun ìgbà tí èyí ti Ìbàdàn ní ti ń jẹ́ Tókunmọ́lá ń da Olúbàdàn láàbù Ògúnmọ́lá kọ́ àwọn ìjàyè Ọ̀kẹ̀rẹ̀ Àjàyí olóko ààyẹ́ báyàrí ọmọ abéjì wáyé jẹ́ bọ́dà ọmọ ìyàsọ̀. Ó ṣe a ní láti opportunity ni mo nílé mi láti sọ ohun tí mo ń sọ yẹn. Ìgbà tí ogun ìjàyè ṣẹlẹ̀ wọ́n ń bá Aláàfin jà Aláàfin wá pe Ọ̀kẹ̀rẹ̀ pé káwá bá wọn jà bẹ́ẹ̀. Àwọn bàbá ti wá wọ́n á dé ìgbà tí wọ́n jagun wọ́n ti gba gbogbo àwọn ọmọ wọn láwọn ọmọ ìjàyè kéékèèké. Gbogbo ogun ìjàyè kéékèèké Ọ̀kẹ̀rẹ̀ Àjàyí àdólọ́gbàbọ̀ wọn jù sí gbogbo wọn lóore tí bàbá àkókò rẹ̀ wọn lógun. Onígbọ̀wọ́ òkè ògùn ẹjẹ́ Fìdítì ilẹ̀ ní àyíká kí gbogbo wọ́n wà ń jẹ ìlú Ọ̀kẹ̀rẹ̀ Àjàyí àdófitẹ Fìdítì. Àwọn bàbá wa wá ní pé àgbà tí wọ́n ti gba ogun àwọn ọmọ ìjàyè àwọn ẹjẹ́ àjòkò mi ká Fìdítì nìkan. Àwa la ọmọ mi lòun ṣùgbọ́n kò yí wálé. Àwọn bàbá wọn tó wà nílẹ̀ yìí bàbá Ayẹ̀jẹ̀wò ẹni tẹ́ bá mọ bàbá Ayẹ̀jẹ̀wò àwọn bàbá wọn tó wà nílẹ̀ yìí ọ̀rẹ́ Kọ́lé Oṣó ni wọ́n. Mo sọ pé bàbá special tribute tó yẹ kẹ́ máa ń wá àwa làwa ní ẹ̀yin lẹ́ni wá we are together. Wọ́n á sọ̀tọ̀ yẹn fún bàbá bàtà wọn ti di Ṣakí wọn mọ Fìdítì wọn o ṣùgbọ́n wọn tó wà ńbẹ̀ máa wálé ló ti gbọ́. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba Òkè Ògùn tẹ́ wà ń bí báyìí mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Ẹni tó wà ń bí báyìí bàbá wa ní gbogbo wa bàbá wa ní. Mo dẹ̀ fẹ́ kí kárí gẹ́gẹ́ bí bàbá. Mo fẹ́ kárí gẹ́gẹ́ bí bàbá. Mo ti sọ ìtàn ti Ṣakí kálukú ló ní tàn ló ẹ̀. Bá níbi tó rí ti dá wa sí ẹ jẹ́ ká gbà wọ́n mọ̀ pé ó ń tẹ́lẹ̀ wà bí ìkan nínú àwọn Aláàfin àbúrò Aláàfin ẹlòmí náà jẹ́ mo mọ̀ yẹn ṣùgbọ́n gbogbo wa
ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí agbègbè wa yìí kó lè lọ sókè. A dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run, lágbára àwọn aláṣekù wa, ìlú kálukú wa yóò lọ sókè. Ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Thank you. Ọ̀wá adé ẹlẹ́wù ẹ̀tù, ẹ̀yẹ mẹ́wàá ọba, ẹ bá wa tọ́jú ọba. Ayélé ẹ̀yẹ mẹ́wàá ọba, ẹ bá wa tọ́jú ọba, ẹ bá wa àgbàlá kan ní gẹ̀gẹ̀. Ẹ̀yẹ mẹ́wàá ọba, ẹ bá wa tọ́jú ọba. Àmọ́ ní ikú bàbá yèyé o. Adúpẹ́ àrùmọ́lẹ́gbẹ́, adúpẹ́. Bàbá Ọ̀kẹ̀rẹ̀ bóyá kẹ ẹ ṣe nǹkan kan. Gbogbo ohun tí ẹ sọ yìí ẹ kọ sínú ìwé ká máa kà á. Adúpẹ́ àwọn kábíyèsí Ọ̀kẹ̀rẹ̀ fún àwọn ìdánilọ́yẹ̀ tí ẹ tún fi yé wa ní ọ̀sán yìí. Àkókò tó láti gbọ́ gbólóhùn ọ̀rọ̀ ìmọ̀ràn láti ọ̀dọ̀ bàbá wa, ẹni tí gbogbo wa torí wọn péjọ ní ọ̀sán yìí láti bá ìjókòó yìí sọ̀rọ̀, pàápàá jùlọ àwa kábíyèsí tí a wà ní Òkè Ògùn. Mo rò wípé nígbà tí a lọ kí wọn pé wọ́n káàbọ̀, a sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan, àwọn náà sì bá wa sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Ó tún wá tó àkókò lénìí láti tún bá wa sọ̀rọ̀. Mo mọ̀ wípé wọ́n ti bá àwọn díẹ̀ nínú wa sọ̀rọ̀ lánàá ní Ìṣẹ́yìn. Àwa yòókù náà tí a tún wà ní Zone 2, wọ́n bá wa sọ̀rọ̀ ní ọ̀sán yìí. Mo wá ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ ti ìrẹ̀lẹ̀ pé kábíyèsí wa His Imperial Majesty Ọba Akeem Ọwọ́adé Abímbọ́lá. Aláàfin làgbà ọba. Ọ̀yọ́ ló ti ta Aláàfin làgbà ọba. Tí wọ́n bá fẹ́ bá wa sọ ní ọ̀sán yìí, Your Imperial Majesty sir. Aláàfin làgbà ọba. Lóòótọ́ Aláàfin làgbà ọba. Gàdébọ̀ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Aláàfin làgbà ọba. Àkànní ó ikú ti pani bíbọ̀ bá ń dúpẹ́ o. Àrùn tí ń ṣe ni tí ìyá ò gbọ́dọ̀ pín. Àkànní ọmọ yẹn lẹ́wọ̀ ẹ̀tù àkókò létí àkímọ̀rin ààrẹ ìmọ̀dógún. Ọmọ òrùkú sí ọmọ òrùkú àbí oròmú àbí bàbá jẹ́bà àbí bàbá jẹ́bà bàbá jẹ̀dá oko lókòló. Mo kí kábíyèsí Ọ̀kẹ̀rẹ̀ ti ìlú Ṣakí. Ẹ kú àlejò wa, ẹ kú ìnáwó lọ́tún, ìnáwó lósì. Wọ́n ní àgbè tó laró, ìráhùn aró, àlùkò tó lóṣù, ìráhùn oṣù, lékèlékè tó lẹ́fun kì í ráhùn ẹfun. Ní ráhùn owó kẹ́yìn ayé o, ẹ mọ̀ ọ́ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Ẹ kú ìnáwó lọ́tún lósì náà. Pẹ̀lú gbogbo àwọn ìtàn náà tàn mọ́lẹ̀ sí, inú èmi dùn gidi gan ni. Lẹ́nu wọn bá ìgbà tí mo ti wà mí, àìmọye kan náà ni mo ti kọ́ lọ́dọ̀ yín. Ṣe ohun gidi gan ni. Okùn ìfẹ́ tó wà láàrin wa náà, Ọlọ́run ní jẹ́ kó já o. Mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín.
mo kí gbogbo àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tí ẹ wà níjókòó àgbà yín ó dalẹ́ o gbogbo ohun tẹ́ ẹ bá mọ̀ ṣe náà ọlọ́run mọ̀ bá yín ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni wọ́n ní ayé kan ò yẹ̀yàn jù báyìí náà lọ gbogbo lọ́tún lọ́sì ni mo rí ẹ ṣeun gidi gan mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ẹ mọ̀ mọ́ ṣe o àìmọ́ ṣe kò ní kàn tó sọ̀rọ̀ yín ẹ ṣeun gidi gan ni mo kí gbogbo àwọn ìjòyè kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ òṣàkí náà ẹ ṣeun gidi gan ni bẹ́ẹ̀ ó bá rẹ́rìn mọ̀ pé eyín funfun lèyìn ó kọ́kọ́ rí mo ti rí yín ta náà láti àná ẹ ṣeun gidi gan mo dúpẹ́ ẹ kú ìfẹ́ ẹ mọ̀ mọ́ ṣe o mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni mo kí gbogbo àwọn DHS members tó wà níbí náà ẹ ṣeun gan ẹ kú àtìlẹ́yìn kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ náà ẹ ṣeun gidi gan ni mo kí gbogbo àwọn agbófinró tó wà níbí ẹ ṣeun gidi gan ilé ìjẹ́kẹ́rù bà wá ẹ ṣeun gidi gan mo kí gbogbo ọmọ ìlú ọ̀kẹ̀rẹ̀ náà ọmọ Ṣakí ẹ ṣé gidi gan ẹ kú àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ ìlú Ṣakí ò ní bàjẹ́ o ìlú Ṣakí ò ní tú o ìlú Òkè Ògùn gbogbo ìlú tó wà ní Òkè Ògùn kò ní tú láṣẹ Èdùmàrè nǹkan rí láwọn rí bára wa ṣe báyìí láwọn rí àdérí báyìí mo kí gbogbo àwọn ọmọ ìlú Ọ̀yọ́ náà tó wà níbí ilé ni ẹ ṣé gidi gan ni ẹ kú ìdìde mo wá tún bẹ̀ yín náà pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ mọ̀ bá kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ Ṣakí ẹ mọ̀ bá wọn fọwọ́sowọ́pọ̀ nǹkan tí wọ́n bá ti fẹ́ nílùú Ṣakí nìkan ẹ mọ̀ bá wọn ṣe àti ní Òkè Ògùn náà ẹ máa gbé ní ìrọwọ́rọsẹ̀ láì ní wàhálà nù ẹ ṣeun gidi gan mo dúpẹ́ lọ́wọ́ yín mo kí gbogbo àwọn tí a jọ kọ́wọ́ rìn wá náà bẹ̀rẹ̀ látòrí kábíyèsí Onífìdítì bàbá ìyá yìí alágbo ọtí àgọ́ lógun ọ̀fẹ́ o mo kí ní orúkọ àwọn ọmọọba náà mo kí mọ́gàjí ọ̀wọ́ adé bàbá Dédiwúrà akíyìn o àti gbogbo ẹ̀yin tájọ kọ́wọ́ rìn wá láti ìlú Ọ̀yọ́ ẹ ṣeun gidi gan mo dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ lọ́rẹ́ àmọ́ bọ̀rẹ́ gbogbo ọ̀rọ̀ tí kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ sọ inú mi dùn sí ìmọ̀ yín ò ní dàrú ẹ mọ̀ lọ́rẹ́ ẹ mọ̀ bọ̀rẹ́ láṣẹ Èdùmàrè kò lè ṣe kó mọ́ wáyé àwọn kan náà kò sí béèyàn ṣe lè rìn títí kọ́rùn mọ́ mi a mọ̀ rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn èèyàn mọ̀ fẹ́ máa mú ọ̀rọ̀ ó fẹ́ mọ sọ ọ̀rọ̀ tí ó lè mú èdè àìyedè wá wọ́n á fẹ́ràn yín gidi gan mo dúpẹ́ lọ́wọ́ yín pé gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ fi ọkàn àgbàlagbà tó ẹ mọ̀ ṣe ni o àwọn ìmọ̀ràn kan náà pẹ̀lú bí ẹ ṣe sọ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí nǹkan kan kó da àárín wa rú èèyàn bí èṣù kò ní da àárín wa rú o ẹ ṣeun gidi gan ni. èdí tí mo wá fi wá ní àsìkò yìí ni pé a ti ṣe ayẹyẹ ìwúyè kọjá nínú oṣù kẹrin
mo tún ṣe ọjọ́ ìbí mo jẹ́ ń parọ́ fún yín nínú àwọn èèyàn tó wà níjókòó níjọ́ yẹn mo fi Ọlọ́run ọba ṣẹlẹ́rìí pé ẹ̀yin ni mo rí jù. Ẹ ṣeun gidi gan ni wọ́n ní ènìyàn láṣọ yìí mi tí mo fi ń bora ẹ ṣé o àjọṣe wa náà ní bàjẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe bá àwọn tó ti wà nípò Aláàfin àjọṣe tó ti wà pẹ̀lú àwọn baba ńlá tiyín náà àjọṣe náà ní bàjẹ́ irú àjọṣe bẹ́ẹ̀ náà lèmi náà wà fún tí mo wá bá yín sọ pé kájọ ní ìfọwọ́sowọ́pọ̀ ogun yìí àjọjà wa ni ikú yìí àjọkú wa ni gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ tó jẹ́ pé lókè òkun tó dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ pé wà ní káwọ́ mi náà táyà pé a lè jọ ṣe ẹ jẹ́ kí n mọ̀ èmi ń ṣetán àti bá yín fọwọ́sowọ́pọ̀ mo dẹ̀ mọ̀ pé ìfọwọ́sowọ́pọ̀ wa yóò mú èso yóò mú èrè gidi wá mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni ẹ ṣeun gidi gan mo tún wá ń pa ní àrọwà náà gẹ́gẹ́ bí kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ Ṣakí ti sọ ìmọ̀ràn mi fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀yin ọba lọ́ba ní òkè òkun náà ni àti ẹ̀yin ìjòyè tìka àti ọ̀kẹ̀rẹ̀ ti ìlú Ṣakí mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba ẹ jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn èdè àìyedè ò lè ṣe kó má ṣẹlẹ̀ ṣùgbọ́n tí a bá lè fọwọ́sowọ́pọ̀ ọ̀tá ò ní ráyè wọlé mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba ẹ má jẹ́ kó di pé mọ̀jú lọ wẹ̀yìn ẹ gbogbo àwọn èdè àìyedè tó bá ti lè wà láàrin wa ẹ jẹ́ á fi sílẹ̀ ká gbà pé àfìsẹ́yìn léegun fiṣọ́ a lè ṣe ká mọ̀ ṣẹ̀ra wa ahọ́n tó súnmọ́ eyín gan-an ó ń ṣẹ̀ra wọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ á mọ̀ ní ẹ̀mí ìdáríjì kí òkè òkun kó lè ní ìlọsíwájú wọn ní àgbájọwọ́ la fi ń sọ̀yà bẹ́ẹ̀ ni ọwọ́ kan kò gbẹ́rù dórí mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba ẹ jẹ́ ká jọmọ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn náà ẹ ṣeun gidi gan inú èmi dùn ní gidi gan àwa tá a bá mọ̀ náà mo fi àsìkò yìí sọ fún yín pé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi àti secondary school mi ìlú Ṣakí bí yìí náà ni mo ti ṣe tó dẹ̀ fi jẹ́ wípé n ò lè gbàgbé ìlú Ṣakí láéláé èmi fi ń dá yín lójú pé ìlú Ṣakí ìlú mi kejì ní Ṣakí lẹ́yìn Ọ̀yọ́ ẹ ṣeun gidi gan mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àyẹ́sí ẹ kú gbogbo bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n yí mi ká náà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ mọ̀ mọ̀ ṣe ni o àìmọ́ṣe kò ní kángun sọ̀rọ̀ yín wọ́n ní ọwọ́ apá ìka orí àtẹ́lẹsẹ̀ kíkà ọ̀nà ọwọ́ ọ̀tá ò ní ká yín o ẹ ṣeun mo dúpẹ́ ẹ kú ìfẹ́ o ẹ ṣeun thank you very much. Ọ̀wọ́dé àkànní ẹlẹ́wọ̀ ẹ̀tún pàmbọ̀ bí ẹ̀rẹ̀rẹ̀. Àkànní